ní àwọ́ọ̀dù tí wọ́n gbà bàbá aláwọ̀yẹ kí n náà ní àwọ́ọ̀dù tí wọ́n gbà ṣùgbọ́n ṣé mo rí obìnrin kan bẹ̀ yẹn tí ọ̀rọ̀ dá tó lè bá mi sọ nípa òru ọmọ ẹni ọ̀wọ̀ bàbá tó jókòó yìí tó lè sọ̀rọ̀ nípa rẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta péré tí mo rí tí ìbáríkà lọ mú ní àìtẹ́rù sẹ́rù ọmọ àbáyé ni ta ni mo rí tó lè sọ̀rọ̀ nípa òru ọmọ ẹni ọ̀wọ̀ alájà ẹ̀ máa bọ̀ kí ló kọ yín ọ̀ya ẹ sọ̀rọ̀ nípa òru ọmọ ẹni ẹ bá gbé Ọlọ́run tóbi. ó dẹ̀ já sí àsàlátù bí ojúlówó ọmọ ìlú Ìbàdàn. tí a bá ń sọ̀rọ̀ nípa Babátúndé Balógun Prince láti ayé alálùmọ́lẹ̀ tí a ti fẹ́ jọ́ fi ẹsẹ̀ gbàgbóró ìlú Ìbàdàn ká lè rí tiwọn Prince. ṣùgbọ́n àwọn kan ni mo rí nínú ìgbésí ayé Prince ò kì í criticize ẹ̀sìn yàtọ̀ sí pé iṣẹ́ wọn ò fààyè sílẹ̀ láti máa ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn tí ẹ bá pe Prince pé Christian ní ẹni kan ṣe church ní Prince àdébẹ̀ tí Prince bá dẹ̀ máa yín sọ̀rọ̀ tí ẹ bá ti wò wí pó tán kò sọ́nà àbáyọ mọ́ Prince á máa jẹ́ kó yẹ yín pé inú ó tàn yẹn lọ́nà àbáyọ wà. èkejì tí ẹ bá ní ọgbẹ́ ọkàn Prince á gbà mọ́ra bí ẹni báwọn gangan ló ní ọgbẹ́ ọkàn. ẹ̀kẹta tó wá bà mí lẹ́rù inú ìrìn àjò ayé wọn ni pé Prince ò kì í gbéraga ẹni tó bá máa ṣubú ẹ̀rù gbéraga lọ́lọ́run á kọ́kọ́ fún Sátánì láyè láti gbé wọ̀nyí ẹ̀ ìjọ tí ọba ti gbéraga èèyàn ti tán. Prince tún wá nífẹ̀ẹ́ aláìní àjàjà opó tó jẹ́ pé ipò tí gbogbo obìnrin ó padà sí nìyẹn tí ò bá ti ṣíwájú ọkọ ẹ̀kú ipò yẹn ló dẹ̀ yẹ kí gbogbo wa bẹ̀rù jù láyé yìí. ẹjọ́ mo pe àwa tá a máa ń fìyà jẹ opó tàbí tá a máa ń wò ó especially ẹbí ọkọ tá a máa ń wò pé ohun èlò àìlọ́lá lobìnrin tọ́pọ̀ ò bá ti sí mọ́ Ọlọ́run lòdì sí Ọlọ́run ò dúró sí torí kò wú ọ náà yálà ó darúgbó tàbí ó wà lọ́jọ́ tó fi bọ́ sí ipò opó kò wú láti wà nípò yẹn torí adùn ayé obìnrin lọ́kọ orí ẹ̀tọ́ ọkọ tó bá wà responsible and reliable adùn orí obìnrin ni ọjọ́ tí kú bá ti wá ń jàgbà obìnrin yẹn ti bọ́ sínú ayé òkùnkùn àti ayé ìbànújẹ́ tó pè ayé ẹ̀ tó lọ́run bá wá rán sí tó bá wá tún wá ń gùn nínú ó fi hàn wípé bẹ́ẹ̀ ṣàdúrà fẹ́ nìyẹn ọ̀run ti ṣàdúrà fún ọ̀rẹ́dì tó bá wá ń sáré eru ẹni bẹ́ẹ̀ fún ibi ó ti mọ̀ láì ṣépè fún kòtò ìbànújẹ́ ti wà ní ayé ẹ̀ ní tí mo mọ̀ pẹ̀lú yẹn. eléyìí náà tó ẹbí Allahu Akbar jẹ́wọ́ tó bá wá yá èmi ẹ̀ wá aṣọ méjì tó pa èmi àti ẹ̀pọ̀ tá a fi mọ́ra alájà Adébóyèga náà sọ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ òru ọmọ ẹni ọ̀wọ̀ àwọn náà sọ̀rọ̀ nígbà tá a bá yanjú àwọn ọdún wọn tán ṣùgbọ́n ẹjọ́ ẹdí ń béèrè níbo ni kíbùlà wà ládùúgbò yìí èyí tẹ̀ ń kírun bí ọ̀nà wo lẹ́ kọjú sí kírun ẹ wò dáadáa o ṣé báyìí ni Bátúndé máa bọ̀ ẹ yẹ kọjú síbẹ̀ ẹ kọjú sọ́nà bẹ́ẹ̀ nǹkan mẹ́ta lọ́nà sọ fún anágbègbè ìmùkún ìbọn ní nǹkan mẹ́ta mo fẹ́ràn ẹ lóòótọ́ ìbọn ìsìnkú ìbọn láíláí wọ́n ní kílà àkọ́kọ́ ó ní ikú ní alimọ́ọ̀tù bí mo ti fẹ́ràn ẹ tó yìí ó kù dọ́gbu anábìgbà bí òkú ó ní kílẹ̀ lẹ́ẹ̀kejì ó ní mùkú ọlẹ́sàn àjàsà ẹ̀sán ntọ́ ọba ṣe lọ́gbà káwọn ẹ̀jẹ̀ dínú wọ́n ní kílẹ̀ lẹ́ẹ̀kẹta ọlọ́run ní mo ti fẹ́ràn ẹ tó èyí mi bọ́ lọ́pẹ́ káfíńlẹ̀ àjẹ́nà ọpẹ́ látọ̀wọ́ ẹ̀ torí Balógun sọwọ́ ẹ báyìí ní ẹ̀dáwọ́ mọ́kànlá lábàdú lẹ́wọ̀n ọ̀pọ̀ tá a bá ti fọpẹ́ sí wọ́n bá ní kó sí fẹ́ẹ́ tó làhámdì lọ́mù àti dùpẹ́ tí bá ti ń lọ bá ń wí ọyá bismillahir rahmanir rahim alhamdulillah 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 rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Kámi Balógun tó bá kòkè ló fi sowó fẹ́ káwa ní òtún máa bọ̀ dá sí i. Ọba yẹn ní Ọlọ́run kò dúpẹ́. Ọba yẹn
kí àwọn tó wà lẹ́yìn tèbù ẹ má ti wọ́n sọ̀kalẹ̀ o ẹ jẹ́ wọ́n jókòó wọn gbogbo